Iba Gani Adams ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ti gbé Igbese Akin lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀mí ẹni ṣòfò, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. Tẹ́ ò bá gbàgbé, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bẹnu àtẹ́lu olóyè májàsọ́lá Sunday Igboho owó baba Adami, àmọ́ wọ́n ní Iba Gani Adams pé wọ́n ti jáde báyìí o. Bẹ́ẹ̀ ni wọ́n ti gbé Igbese Akin lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí. Ẹ bá ń gbóṣùbà káre fún Iba Gani Adams, kẹsì bá ń darapọ̀ ní abala àríwúsí, kàn bá mi comment, kàn bá mi like, kẹsì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bá ń bò síasíá, ẹ máa bò kárakára, bẹ́ẹ̀ náà ni kàn bá mi bò káàkiri tààràtàrà, kó kálé kókó kó dẹ́sẹ̀ kùkú, kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Màá yí kinní yẹn sókè ní ìsín tẹ́ farabalẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu Iba Gani Adams, ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá, àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé láti dájú pé gbogbo ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ lọ sí oko gbàgbé tá à ní gbúrò ẹ̀ mọ́ láéláé. Ẹ má bá ń kọ́mẹ̀ntì o, kọ́mẹ̀ntì yín gangan ni mo fẹ́ rí. Èmi náà wà lábala àríwúsí tí màá máa reply sí gbogbo kọ́mẹ̀ntì tí ẹ bá ń drop. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá, ẹ kú kalẹ̀. Olú igbó tí àwọn ajínigbé bá wà, olú igbó, olú ọ̀dọ̀, wá lé wọn jìnnà o. Ọ̀pá tí ẹ máa fi ń lọ àwọn tí ò gbọ́rọ̀ tó máa fi ń dòkú, wá bẹ̀ sí lọ fi máa lọ. Bí àgbọ̀rí kí ogun wọ ó ká gbogbo ilẹ̀ Yorùbá mú torí kò ṣẹlẹ̀ rí. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n má jù sókè adé ọ̀dọ̀ mi díẹ̀, gbogbo ọ̀nà láti béèrè lọ́wọ́ àwọn gómìnà. Ẹ jẹ́ á ràn yín lọ́wọ́ kí a lé àwọn pípé dànù. Mo ti kọ lẹ́tà tó ẹ̀mẹ́ta, wọn ò dá mi lóhùn. Gbogbo ọ̀nà láti ṣe, wọn ò dá mi lóhùn. Àwọn tó fẹ́ jagun tó fẹ́ ṣiṣẹ́ wà ńlẹ̀, ìwọ aláṣẹ ò dá wa lóhùn. Gbogbo ìdẹ́ ń gbọ́ lórí social media yẹn, àwọn aláṣẹ ló ń kó bá wa o, àti pé àwọn náà ló ti ń rán wọn o, wọ́n máa sọ o. Wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá, ilẹ̀ àgbègbè. Bí a tó wá ṣe ọdún yìí, gbogbo ẹni tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá, ilẹ̀ àgbègbè. Láìpẹ́ láì jìnnà gbogbo ọ̀lẹ́tẹ̀lẹ̀ Yorùbá a máa jàkárà wọn o. Mo tọ́ ti àṣẹkàṣẹ, mo jẹ pé. Mo kí yín nílé lóko lẹ́yìn òdi o, gbogbo ìwọ tó lárúgbó ńlé tí kò bá ń dà láàmú, ìwọ tí inú egun sán wàwàwà, kíní báàmù rẹ̀ tẹ́ mọ̀ fi pa leléyìí, àgúnmu romanticism leléyìí, tí inú egun bá ń dọ̀ láàmú tí wọ́n ní rọ̀gùnrọ̀gùn ní í sí ọ́, ẹ̀ka sẹ́mi ìyálóde àwọn àgbà ìlú Ọ̀yọ́ mo fìdí kalẹ̀ sí. Romanticism ní ṣiṣẹ́ fún eékún romí ni o, gbogbo ara nípa pé lójoojúmọ́ ayé rẹ̀ ara ríro ni, tó bá ti jí bẹ́ẹ̀ arọ́ kàn wú ọ, ò ní lè dá dìde, ẹ̀ka sẹ́mi ìyálóde àwọn àgbà. Ògùn ẹ̀dọ̀ tí tóbi mo mú wá fún yín, ìwọ tó bá ti lọ ṣàyẹ̀wò lọ́sibítù tí ẹlẹ́dọ̀ rẹ̀ tóbi pé hepatitis B kan ní ń dọ̀ láàmú, àgúnmu rẹ̀ ní ẹ̀kọ́ gbóná lẹ́ẹ̀fì máa mu, ìbẹ́ ńlẹ̀ ẹ̀ bá ti ń lò ẹ̀ lọ ṣàyẹ̀wò padà, wọ́n sọ fún yín pẹ́dọ̀ yín ti ṣe déédéé, ó ti dínkù padà. Ìwọ tójú rẹ̀ bá yẹ́lò, tójú rẹ̀ pọ́n, ẹ̀ka sẹ́mi ìyálóde àwọn àgbà. Oògùn tá a fi wò yín sàn ń bẹ, pé oògùn fúnpá gíga eléèbó ń pè ní hepatitis, òun ni mo mú wá fún yín. Àgúnmu rẹ̀ ní ìwọ tó rí bá ń fọ́, yálò orí ẹ̀gbẹ́ kan ní ń fọ́ ni o, gbogbo orí ní máa fọ́ lẹ́ẹ̀mẹ́wàá, ìwọ tẹ́mì rẹ̀ máa ṣe gbìgbìgbì, pé tó bá ti débi ilé àyẹ̀wò wọ́n mọ̀ pé ìfúnpá rẹ̀ ga. Àgúnmu rẹ̀ ní tó bá ti lò yọ́ lọ ọlẹ̀ kò ní sí ọmọ. Èmi ni ìyálóde àwọn àgbà ìlú Ọ̀yọ́ mo fìdí kalẹ̀ sí. Ẹ pe nọ́mbà mi, kò sílùú tẹ́ wà tá ní dìlífà rẹ̀ fún yín, kò bá jẹ́ ìlú èbó, kò bá jẹ́ Nàìjíríà, kò síbi tí packaging wo èdè, àwọn bá yín sẹ́ndì ẹ̀. Ẹ̀rọ alágbèéká mi tẹ́ pè mí sí ni 090 34 63 89 21 ńlẹ́ pè mí sí.